Ẹ kú dédé wòyí o, ẹ káàbọ̀ sí orí ètò ìpàrokò òjíṣẹ́. Lọ́lá ẹni tó ní odù tó ní òṣùmàrè olódù ọmọ àrè, mo kí gbogbo ọmọlẹ̀ káàrọ̀ òjìrè ọmọlẹ̀ Oòduà tí tẹ́tí ara wọn bẹ̀lẹ̀ jẹ́ gbóhùn ẹnu mi tòní. Mo kí gbogbo àwọn àgbààgbà tí bẹ káàkiri orígun mẹ́rin àgbáyé. Ohun kan wà tí ó ti jẹ́ ohun ẹgbẹ́ ọkàn fún mi láti nǹkan bíi okòó ọdún sásìkò tí a wà yìí. Òun ni ọ̀rọ̀ alágbe tí ó wá wọ́pọ̀ láàrin àwọn ọmọ rẹ̀ káàrọ̀ òjìrè ọmọlẹ̀ Oòduà. Ìbéèrè kan wà tí n bá béèrè lọ́wọ́ gbogbo wa o. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ìran Yorùbá kì í ṣe ìran alágbe? Ẹ jẹ́ kí n béèrè yẹn lẹ́ẹ̀kan sí i. Ní ayé àtijọ́, àwọn ọmọ Yorùbá, ǹjẹ́ ẹ mọ̀ wípé àìṣe ìran alágbe? Nítorí àwọn ará òkè ọya ni wọ́n máa wá sí ìsàlẹ̀ láti wá máa bẹ̀rẹ̀ sí ní ṣàtọrọ jẹ, láti máa bẹ̀rẹ̀ sí ní ṣàgbé nílẹ̀ Yorùbá. Àwọn tó ní apá tó ṣe é gbé, tó ní ẹsẹ̀ tó ṣe é rìn, tí wọ́n létí ìgbọ́, tójú wọn ríran, tẹnu lè sọ̀rọ̀, tí wọ́n ń ṣàgbé ní ayé àtijọ́ níbi 30 ọdún, 40 ọdún, ìyẹn okòó-méjì ọdún sẹ́yìn. Ará òkè ọya ló wọ́pọ̀ láàrin wọn. Nítorí pé ìran Yorùbá wọ́n fẹ́ kí oníkálùkù kó lè ṣe iṣẹ́ àṣejẹ. Àwọn bàbá wa wọ́n mọ̀ yàtọ̀ láàrin iṣẹ́ àṣejẹ àti iṣẹ́ ẹ̀bùn. Nítorí pé ìgbà míì èèyàn ní òun fẹ́ ṣiṣẹ́ ẹ̀bùn bíi kó máa kọrin, bíi kó máa jó, ìyẹn alájòtà, amúlùmóríyá, àbí kóńtàn lòun fẹ́ ṣe alùlùgbòmí ẹ̀kọ́ àbí ajógbẹrú májógbẹ̀kọ́. Wọ́n ní bó bá kàn tiẹ̀ máa ṣerú iṣẹ́ bẹ́ẹ̀, ó ń láti ní iṣẹ́ kejì tó máa jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ ẹ̀bùn. Nítorí nígbà tí onítọ̀hún ò bá lè kọrin kó tà, kó rájé jẹun nídìí ẹ̀, á ní nǹkan kan tí ó mọ̀ fi pawọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn tí wọ́n bá ń jẹ́ onílù, wọ́n lè ní iṣẹ́ gbẹ́dógbẹ́dó lọ́wọ́. Àwọn náà máa fi ohun tí wọ́n ti kọ́ nídìí gbẹ́dógbẹ́dó náà kí wọ́n máa fi gbẹ́ ìlù àbí kí wọ́n máa fi gbẹ́ ère. Àwọn alájòtà, àwọn amúlùmóríyá, wọ́n lè máa ké rárá. Nítorí ẹni tó bá ń ké rárá gan bí òkan tiẹ̀ rí lù tó ń ké rárá tí ò rí lù tí ó fi jó, onítọ̀hún ó ń pa ìtàn, òpìtàn là ń pèrú ẹni bẹ́ẹ̀ nígbà tó bá ń poríkì ẹni tó ń poríkì ìlú. Èyí tí àwọn oní Gẹ̀ẹ́sì tí wọ́n máa ń pè ní historian, iṣẹ́ ni. Ìran Yorùbá bọ̀ wọ́n ní iṣẹ́ orí bá rán mi ni mò ń ṣe. Ẹni bá jalè nìkan òun ló bọmọ jẹ́, ṣùgbọ́n iṣẹ́ alágbe yìí ṣiṣẹ́. Kò ń ṣe nǹkan tí ìran Yorùbá nígbàgbọ́ pé ó yẹ ká fi lé ọmọ lọ́wọ́. Kí ló wá fà á tí alágbe ṣe wá wọ́pọ̀ nílẹ̀ Yorùbá lọ́jọ́ ti tòní? Ìgbàlódé òun ló sọ ilẹ̀ Yorùbá di onírúurú ilẹ̀ tí gba ìgbàkúgbà láàyè. Àwọn tí wọ́n ń ṣàgbé ọ̀hún, wọ́n ń rẹ́ni fún wọn lówó lọ́tùn lósì. Òun ló fà á tí agbe ṣíṣe ti ṣe é gbèrú sí ilẹ̀ Yorùbá. Àwọn ohun tó tún jẹ́ kí irú nǹkan báyìí náà máa gbèrú sí kò ju ti àwọn olóṣèlú wà. Nígbà tí wọ́n bá ti ń fẹ́ kán máa pè wọ́n ní Your Excellency, Your Honourable, owó ìlú tí àwọn olóṣèlú yìí tí wọ́n jí kó, tí wọ́n ṣiṣẹ́ fún, wọ́n tún máa ná padà fún àwọn tí wọ́n ń pè wọ́n ní Your Excellency, Your Honourable. Wọ́n sọ wọ́n di alágbe. Nítorí náà ni irú àwọn ẹni bẹ́ẹ̀ ṣe wọ́pọ̀ jákèjádò ilẹ̀ Yorùbá lénìí. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọn ò níṣẹ́ ìmí ju pé kí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní lé olóṣèlú káàkiri gbòòrò. Ọ̀nà wo la máa fi dẹ́kun àwọn ìbàjẹ́ báyìí? Ẹ̀yin àgbà, ó kù sọ́wọ́ yín o. Ní tèmi èmi yìí fún alágbe lówó. Ẹni tó bá fẹ́ ṣiṣẹ́, ẹni tó bá fẹ́ jẹun, kó lọ wá ṣẹ́ṣe. Ọ̀nà tí èmi nígbà pé ọ̀pọ̀lọpọ̀ wa tí a fi lè dẹ́kun irú àwọn ìwà àbàjẹ́ báyìí ò ní pé káyé fún alágbe lówó. Fún àǹfààní ẹni tí ò bá mọ̀ ni, èmi ni òjíṣẹ́ ìṣẹ̀dálẹ̀. Ẹ ṣeun, ẹ kú etí ìgbọ́ o. Ó tún dìgbà kan.